tèmi nílé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ẹnu oníkan èmi ọmọ yín náà ní Tóbi Nẹ́rì mo wà lórí ètò lónìí mo mú àlejò pàtàkì wá fún yín tẹ́ bá mọ bí mo ṣe rìn ìrìn àjò tí mo rìn títí ibi tí mo fi mú èèyàn kan pàtàkì wá sórí ètò lónìí ó wà lára àwọn olùdíje fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà arákùnrin tí mo ń sọ yìí wọ́n ní òkìkí tó lágbára púpọ̀ lórílẹ̀-èdè wa nígbà kan rí gan wọ́n ti ṣe oríṣiríṣi fún orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn èèyàn kan sọ pé irọ́ níbo ò ní wá lónìí ẹ̀yin tèmi nílé mo mú àlejò wa wá fún yín lónìí Ọmọyẹlé Sowore ẹ káàbọ̀ sórí ètò wa lónìí sá. ẹ ṣe wa tọkùn ẹ dúpẹ́ pé àwọn ẹmú wa sórí ètò. báwo ṣé inú yín dùn ṣé àbí ẹ fẹ́ ká mú nǹkan amúlùdùn wá fún yín ni àbí báwo. ẹ ṣáà máa béèrè ká tó lè mọ̀ bí ẹnu máa dùn àbí kò ní dùn. ṣé ẹ ti rẹ́dì fún wa lónìí. ṣe mọ bí Yorùbá ṣe máa ń sọ wípé ẹnu dùn ẹnu ò dùn ẹlẹ́nu apọ̀n ńlá èmi wà mí láti pọ́nù mi lá. ó dáa náà kò sí wàhálà tó ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní àwọn bí ọ̀sẹ̀ kan kọjá agbo oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ nípa àwọn nǹkan náà tó tún ń dupò ààrẹ pẹ̀lú yín ṣùgbọ́n ẹ sọ pé láíláí o lórí Twitter a rí pé ẹ sọ̀rọ̀ nípa arákùnrin Peter Obi pé kò mọ nǹkan tó ń ṣe ẹ jọ̀ọ́ ṣe lè tan ìmọ́lẹ̀ díẹ̀ sínú ọ̀rọ̀ yìí. gbogbo àwọn tí a jọ ń díje ọ̀nà méjì la jọ ń ṣe pọ̀ ìṣepọ̀ kínní ni pé a jọ ń díje ìkejì ni pé a gbọ́dọ̀ máa wòra wa nítorí ẹnikẹ́ni tí ó bá gbégbá orókè òun ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà so a lè wá máa wòran ká gbà wọ́n láyè kí wọ́n máa ṣe ségesège díẹ̀ ni ẹ ṣe rí pé ní àsìkò tẹ́ ń sọ yẹn nígbà tá a lọ ṣe peace accord l'Abuja tí ọ̀gbẹ́ni kan lọ jókòó wájú mi tí ó yẹ kó jókòó wájú mi mo láti sọ fún pé kò lẹ́tọ̀ọ́ láti wà lórí ìjókòó yẹn díẹ̀ ni pé Nàìjíríà tóbi a gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún ẹni tí ò mọ nǹkan tó ń ṣe kó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nítorí ìyà ti jẹ wá látẹ̀yìn tó jẹ́ pé a ti ṣe àwọn àṣemáṣe yẹn ní àsìkò tí a ti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí a ní àwọn olórí tí ó tọ́ sí wa nígbà tí a tún gbọ́ láàárọ̀ pé ọ̀gbẹ́ni tí ẹ dárúkọ yẹn pé ó lọ gba sàtífíkẹ́ẹ̀tì kan nílùú kan láti jẹ́ ọmọ orílẹ̀-èdè alájáde pé ẹ̀tàn ni kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ pé wọ́n kàn lọ ta bẹ́ẹ̀ èèyàn kan ló lọ gbówó lọ́wọ́ ẹ̀ tó ń lọ ta pépà kan fún un tí ó fi ń ya fọ́tò tó ń rẹ́rìn-ín tí wọ́n sọ fún un pé ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè ó jẹ́ ohun tí ó yẹ kó ti mọ̀ wípé pépà tó ń gbé lóun lọ́wọ́ tó fi ń ya fọ́tò tó ń rẹ́rìn-ín kò ń ṣe nǹkan tó ti yẹ kó sọ síta. Torí kò ń ṣe ìlú Nàìjíríà àjẹpọ̀ ti di ọmọ ìlú bòmíì pẹ̀lú ìlú Nàìjíríà. ìyẹn gan-an là ń sọ fún pé kó má lọ jẹ́ pé kò mọ̀ pé kò ń ṣọmọ ìlú wọn pé wọ́n kàn ta pépà yẹn fún ni ó dàbí pé àwọn tó ń ta àwọ́ọ̀dù kiri lójú títì kan pè yín sẹ́gbẹ̀ẹ́ kan ayé ìgbà kan ṣèwọ́n náà fún Pasuma náà ní irú ìwé ìgbélú bẹ́ẹ̀ nígbà tó máa délé ó rí pé kò ṣe nǹkan tó ń rò ẹbú lásán ni kò tẹ̀ jámọ́ kankan. òye wa ẹ ṣeun púpọ̀ a tún rí i pé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n nífẹ̀ẹ́ yín púpọ̀ wọ́n ṣáà máa ń sọ̀rọ̀ yín wọ́n máa ní pé Ọmọyẹlé ni o Sowore ni o púpọ̀ ṣé ẹ lè sọ nǹkan ìdí kan pàtó tí àwọn ọ̀dọ́ Nàìjíríà fi nífẹ̀ẹ́ yín tó bẹ́ẹ̀ gẹ́. ṣe rí èmi ò kì í ṣe ọ̀dọ́ mọ́ àmọ́ nígbà tí mo wà lọ́mọ kékeré tí a wà ní iléèwé gíga ọ̀pọ̀lọpọ̀ nǹkan la gbé ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà ní àwa la jà fún ẹ̀tọ́ àwọn ọmọ Nàìjíríà láti ní democracy àwa náà ni a jà láti máa rí pé àwọn gbéwìrì tí wọ́n ń jí owó Nàìjíríà pé à ń tú wọn láṣìírí lórí ẹ̀rọ ayélujára tí Yorùbá mọ̀ sí internet so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yẹn náà ti ń rí pé àwọn ọ̀dọ́ kan wà ó tí wọ́n ṣe ohun tó tọ́ so kò ń ṣe ìyàlẹ́nu fèmí pé àwọn ọ̀dọ́ wà tí wọ́n ń tẹ̀lé wa tí wọ́n dùn nítorí tíyàn bá jọ̀dọ̀ ó máa ń wá àgbàlagbà
tí ó lè máa tẹ̀lé. So ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó dẹ̀ jẹ́ ìyàlẹ́nu wípé mo jọ̀dọ̀ mo ti di ọ̀dọ́ náà tó dàgbà díẹ̀ pé wọ́n wo gbogbo ìgbésí ayé mi wọ́n rí àwọn nǹkan tí kò bójúmu ní ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ń tẹ̀lé wa. A dúpẹ́ lọ́wọ́ wọn torí gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ láti tẹ̀lé ẹnikẹ́ni tí ó bá fẹ́. Bẹ́ẹ̀ni. Lẹ́nu ọjọ́ mẹ́ta sẹ́yìn a rí pé arákùnrin kan náà tó fẹ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wọ́n lọ sórí social media wọ́n sọ pé ara wọn dá gágá wọ́n bẹ̀rẹ̀ sí ní lu báísíkù yìí wọ́n ṣáà ń tẹ̀ láwọn ọmọ Nàìjíríà sọ di nǹkan míì mọ́ wọn lọ́wọ́ kí lẹ lè sọ nípa nǹkan yìí ṣé ó yẹ kí ẹni tó fẹ́ di ààrẹ orílẹ̀-èdè kó máa sọ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe mo wà dáńgájá ṣé bóyá ká rí i pé ẹni yìí ara ẹ̀ pé ó wà òkè níbọ̀ kí lẹ̀yin ní sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ọ̀rọ̀ arákùnrin Bọ́lá Tinubu àti àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń dáhùn sí ọ̀rọ̀ kẹ̀kẹ́ tí wọ́n ń wà nínú ilé ọ̀rọ̀ kan ṣe ní kákọ́gbọ́n ni. Àwọn kan ti wà tí wọ́n jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ tí wọ́n ti tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere wọ́n ti tàn wọ́n jẹ wípé ara mi yá gágá o wọ́n wá kẹ̀kẹ́ o ẹlòmíràn lòun bẹ́ sódò oríṣiríṣi irọ́ ni wọ́n ń pa. Àsìkò tí a wà yìí ó ti di èèyàn méjì tí wọ́n ti pa irú irọ́ bẹ́ẹ̀. Ọ̀gbẹ́ni tí wọ́n mọ̀ sí Yar'Adua tí ó ti dolóògbé tó kú sórí oyè àti bàbá tó wà ńbẹ̀ nísìnyí tí wọ́n mọ̀ sí Buhari gbogbo wọn ló parọ́ nígbà tí wọ́n ń díje pé ara àwọn yá o àwọn lè gbé irin sókè o wọ́n ṣe ń sọ̀ sókè náà ń sọ̀ sísàlẹ̀ ìgbà tí wọ́n dórí oyè ṣe ni wọ́n fi Nàìjíríà túnra ṣe. So ó ti wá yí àwọn ọmọ Nàìjíríà pé ẹ ní láti máa gun kẹ̀kẹ́ tí ò bá ní nǹkan tí ó sápamọ́ sí tí ò bá sí nǹkan tẹ́ ń bò mọ́lẹ̀. Ìgbà tó ń rí bàbá tí wọ́n ń wa kẹ̀kẹ́ gbogbo ayé wa ń béèrè pé kí ló fà á ti ọ̀rọ̀ kẹ̀kẹ́ tí bàbá ń wà láti ní pé ó ní pé tí ò bá nídìí ṣé ó sọ pé obìnrin ò ń jẹ́ kúmọ́lú. So ìyẹn ló fà á tí ẹ ṣe rí pé gbogbo ọmọ Nàìjíríà rere èyí tó fi ń ṣeré ó fi ń ṣeré àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn pẹ̀lú àwọn tó fi ń ṣeré wọ́n ó ní nǹkan tó ń sọ pé ẹ lè gbọ̀nà eléyìí ẹ lè gbọ̀nà ìbùrú kẹ́tù wá fi búrẹ́dì kó wa ní ẹ̀wà jẹmọ́ òun ló fà á tẹ̀ ṣe rí pé àwọn èèyàn wọn ò gba irú àwọn eré gélé bẹ́ẹ̀ yẹn kò tẹ́ wọn lọ́rùn. Tó kó má dàbí pé a sọ̀rọ̀ nípa àwọn ọmọléèwé wa tó ṣì wà nílé láti bí oṣù bíi mẹ́jọ sẹ́yìn ẹ jọ̀ọ́ kí lẹ lè sọ nípa ọ̀rọ̀ yìí àbí aṣáà ń gbọ́ pé ASUU wọn ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọléèwé yìí náà làwọn náà ń jà fún kì í ṣe tàwọn ara wọn nìkan tó ráwọn míì wọn máa wà nínú iléèwé wọn ò ní lè jẹun wọn ò ní lè ṣe nǹkan wọn ò ní lè kàwé dáadáa torí kò sí iná kò sí owó tán tẹ̀ fẹ́ fi ra àwọn nǹkan àwọn míì wọn tẹ̀ sọ pé àwọn máa sanwó skul títí tó máa fi parí iléèwé gíga wọn ò ní rówó wọn ní àwọn kan tẹ̀ ti lọ sí ìlú òyìnbó débi pé wọ́n tún sọ pé nǹkan tí àwọn ìjọba sọ pé àwọn máa ṣe fáwọn táwọn bá ti dé ìlú òyìnbó wọn ò sanwó wọn ò ṣe kankan lónìí látún rí lórí social media pé kọ́pà sọ pé ìjọba ò tún sanwó àwọn odidi kọ́pà tó ń sin orílẹ̀-èdè tó máa sin orílẹ̀-èdè fún odidi ọdún kan wọ́n tún ní wọn ò sanwó àwọn ẹ jọ̀ọ́ kí lẹ máa sọ sórí ọ̀rọ̀ ASUU torí àwọn private school gan ẹ jẹ́ kí n tún sọ fún yín wọn ò tún lè bẹ̀rẹ̀ pẹ̀lú 100 level torí pé kí ni jambo ti release pé ó yá ẹ jẹ́ káwọn ọmọ yìí wọlé so àti private àti public òun ló affect ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ sọ lórí ọ̀rọ̀ ASUU yìí àti pé tẹ bá di ààrẹ orílẹ̀-èdè kí ni nǹkan tuntun tẹ máa ṣe. ṣe ìbéèrè mẹ́ta lẹ béèrè kí ni pé kí ni ìdí tí àwọn olùkọ́ iléèwé gíga Nàìjíríà tán ṣe wà ní orí strike ìdí ẹ̀ ni pé láti bíi 2013 sí 2014 ni wọ́n ti ṣe àwọn ètò láti rí i pé ìjọba náwó sí ètò ẹ̀kọ́ bó ṣe yẹ kán náwó sí ìjọba dẹ̀ fún wọn ní àdéhùn wípé wọ́n máa ṣe ojúṣe wọn láti 2014 yẹn wọ́n ṣojúṣe wọn tó bá ti lọ béèrè pé owó tẹ́lẹ̀ ẹ máa fún wa tẹ́ máa fún àwọn iléèwé kí ló dé tẹ́ fún wa ṣé náà máa sọ fún un pé kò sówó kò sówó àwọn mọ́ńkì wọ́n ń gbówó lọ
crocodile ń gbówó Nàìjíríà ejò ń gbówó mì nígbà tí ejò àti pé monkey àti gbogbo wọn ń gbówó mì tí ò tó accountant general kan wá jáde síta ó gbé tiẹ̀ kò ṣeé kó so nǹkan tó bí àwọn lecturer yẹn nú ni ẹ̀ wípé báwo ni ẹ ṣe ní kọbi ara sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ torí kò ń ṣàwọn iléèwé gíga nìkan ni wọn kọbi ara sí àwọn ọmọ tí wọ́n lọ sí iléèwé ọmọ bíi primary school secondary school wọ́n pọ̀ tí jẹ́ pé ọjọ́ ọ̀la Nàìjíríà gan ṣe ló ń dẹ́rù àbá wa tí à ń díje pé báwo ló yẹ a ṣe máa ṣe. Ìkejì ni wípé ẹ tún béèrè nípa àwọn kọ́pà tí wọ́n fún lówó wọ́n ti jí gbogbo owó Nàìjíríà wọ́n jí owó títí kò sówó wọ́n lọ yáwó wọ́n tún jí gbogbo owó tán yá so ó ṣeé ṣe pé kò tẹ̀ wá sówó mọ́ tí wọ́n lè fi san owó oṣù fún àwọn kọ́pà tẹ́ máa jẹ̀yàn lówó ṣé àwọn tí wọ́n ń ṣe ètò àgùnbánirọ̀ lẹ́tún máa jẹ lówó àwọn ọmọ ọlọ́mọ kéékèèké tí jẹ́ pé èmi inú wọn kò ní bàbá kò ní ìyá sí ètò yẹn jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà máa ṣe bàbá àti ìyá wọn nígbà tí wọn bá sí níbi títorí wọ́n ṣe ń ṣe ètò yẹn wọ́n láti mú yín kúrò nílé ibi tí ẹ wà bí orílẹ̀-èdè ìlú yín wọ́n á mú yín lọ sí ìlú ẹlòmíràn tẹ̀lé ibi tó jẹ́ pé máa jájèjì so báwo ni èèyàn ṣó ṣe jájèjì tó wà ní Kano láti Ondo state tàbí ẹni tó wà láti Anambra state tó wà ní Zamfara báwo ló ṣe fẹ́ jẹun báwo ló ṣe fẹ́ lo oògùn tí ara ẹ̀ ò bá yá ṣe rí i pé ìdí táwa ṣe ń sọ pé àwọn Nàìjíríà wọn ò tí ì fẹ́ gbóòótọ́ yẹn ni kò síjọba lórílẹ̀‐èdè yìí tíjọba wà ní kò ní ṣeé ṣe ẹ̀yin sọ̀rọ̀ àwọn tó ń lọ síléèwé gíga ní ìlú òyìnbó kọ́ àwọn èèyàn wá lọ síléèwé gíga ní ìlú àwọn kéékèèké tó wà lágbègbè wa àwọn bíi Benin Republic Togo àwọn Ghana Cameroon kò síbi táwọn èèyàn wà tí ń lọ síléèwé sìn torí pé ọ̀rọ̀ ètò iléèwé gíga ó ṣe pàtàkì fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà so tí ò bá jẹ́ kí ó ṣeé ṣe fún àwọn ọmọ wa láti lọ síléèwé fún oṣù mẹ́jọ àwọn yẹn kò tẹ̀ yẹ kí a máa pè wọ́n ní olórí wọn kì í ṣe olórí rárá àtọ́ yẹn làwa ṣe sọ fáwọn èèyàn pé àwa tá à ń díje ẹ wò wá dáadáa o torí ẹni máa dáṣọ fún yàn tọrùn ẹ̀ là ń wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń díje nísìnyí àwọn náà ti ṣe gómìnà orílẹ̀-èdè state lóríṣiríṣi àwọn náà lọ́n ti ṣe gbogbo tó ti ṣe àwọn ètò ẹ̀kọ́ báṣubàṣu bí wọ́n ṣe ń ṣe ń sìn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà sì lọ́wọ́ sínú gbogbo bí nǹkan ò ṣe dáa torí àríjẹ ní màdàrú ní ọ̀pọ̀lọpọ̀ wọn so nǹkan tí a fẹ́ káwọn aráàlú mọ̀ ni.